ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní àárín Portable tí gbogbo ayé mọ̀ sí Sàázu àti ṣe pé ìyàwó rẹ̀, á pè ní ìyàwó ẹ̀ náà là á pè, olórí bàbá wa Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti gbéṣẹ́, olórí Dàmí àbí kí ni wọ́n ń pè é. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn, wàláhì àbùkù ńlá ni fún àwọn tí wọ́n pera wọn ní àwọn ẹlẹ́bọ tí wọ́n pera wọn lóníṣẹ̀ṣe, àbùkù ńlá ló jẹ́ fún wọn. Ṣùgbọ́n àwọn ọmọ àbùkù ló jẹ́ fáwọn. Ẹni kí nìdí? Ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ọkùnrin kan ń janú lẹ́gbẹ̀ẹ́ níbi ọjọ́ ní tí mo sọ yóò ti lé lóṣù mélòó kan, pé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó lè fẹ́ ìyàwó ọba, kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ìyàwó tó bá ti gùn ẹlòmíì ò lè gùn mú ní ọ̀rẹ́ wa òǹkà ṣóńgó ni òǹdè play ni wọ́n ń bá ìyàwó ọba sún ní ọ̀rọ̀ ni kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó gorí ìyàwó tó bá gùn. Kódà tí ẹnìkan bá gorí ìyàwó ọba tí ọba bá kú gan tẹ́lómi ọba fẹ́ wọn ó san òtùtù kan fún tọ̀hún àti ìyàwó nǹkan tó gbé wọn ò lè bára wọn sùn. Ṣe rí pé ọ̀rọ̀ Portable wá jẹ́ àmọ́ pé òpùrọ́ kù làwọn ẹlẹ́bọ yìí. Ẹni kí nìkan fi jẹ́ òpùrọ́ kù ni pé ní ìsìn ṣé kó tó di pé Portable ó pàdé Dàmí yìí, ẹ dákun ṣẹlòmíì ò tí dénú bí à ń wí. Nígbà Portable náà wá débẹ̀ ohun tó ṣẹlẹ̀, ó níjọ́ tó ń pàdé ẹ̀ according to tó sọ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí tó fẹnu ara rẹ̀ sọ, ó níjọ́ tó ń pàdé ẹ̀ ó ní òun lọ́nà mọ́kọ̀ oko lẹ́ẹ̀mẹ́ta ṣé ń gbọ́ òun mọ́kọ̀ oko lẹ́ẹ̀mẹ́ta. Màá fẹ́ bèrè pé ṣé kó tó ń gba Portable mọ́kọ̀ oko lẹ́ẹ̀mẹ́ta hàn ṣé kí ló dé nǹkan kan ò ṣe Portable, kí ló dé nǹkan kan ò ṣe olórí Dàmí tó lẹ́yìn ìgbà tí bàbá jáde láyà gbọ́ pé olórí ó sádànù kúrò láàfin ni kò dúró gbá kò ṣe kódà àwọn ò tún ṣe ètùtù tí ẹni máa ń ṣe gan kò ṣe nǹkan kan kò ṣe ẹbọ tí ẹni máa ń ṣe ètùtù kan fáwọn ìyàwó wọn. Kí ló dé nǹkan kan ò ṣe ní tá a fẹ́ bira léèrè nù ní tá a fi lọ jábùkù fún yín ni pé ẹbọ ṣíṣe tẹ́ ń pè ní ṣẹ̀ṣe kò létò kankan. Tó bá jẹ́ pé inú Islam ni irú tó ṣẹlẹ̀ yìí tẹ́ padà rí kan inú Islam ni tó ṣẹlẹ̀ sárábìnrin yìí tọkọ ẹ̀kú bó ṣe kú yìí kò lè mọ ráre bí ṣe ń ráre káàkiri ó ń ráre káàkiri ní ọmọjà tán ajá lè mọ̀ pé ó fresh láwọ̀ ó ń dán láwọ̀ ara pé ń ráre pé ń ba pé ó ń ráre náà ni pé Portable fi ń ṣe ẹlẹ́yà tí ń ṣe yìí. Torí tó bá jẹ́ pé kò ráre bó ṣe bẹ́ẹ̀ bá yẹn ṣe kú ó yẹ kó wà lábẹ́ ẹnìkan tí ó mọ̀ sọkọ láyà fún un tẹ́ pé ìgbésí ayé ò ní di rúdurùdu bó ṣe dì yìí ẹ wá òbí ìgbésí ayé ẹ̀ ṣe dì. Òun náà wá ń sọ pé tí ìbá ṣe pé kú Aláàfin ta ni Portable níbo lòun ó ti pàdé Portable sọ wá ẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní Islam tí a ètò wà fún gbogbo nǹkan mẹ́rin débi pé irú obìnrin yẹn tí ọba tiẹ̀ máa rántí bóyá kùdìẹ̀kùdìẹ̀ kan wáyé láàrin òun àti ẹni tó padà fẹ́ ni ó jẹ́ ọmọ rántí pé bàbá lágbájá àná àwọn gbìyànjú ṣùgbọ́n àwọn èso nǹkan báyìí yo tí ọmọ rántí lẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ kí wá sí pé irú ìbànújẹ́ tó wá bọ́ ẹ tó wá bá rẹ̀ sí Portable wá tó wá ń yẹ̀yẹ́ rẹ̀ yìí. Ẹ̀yin àfọ́ ní humanity sọnù náà tẹ́yìn náà fún Portable láwọ́ọ̀dù tẹ́ ya fọ́tò Portable sára Kùránì ṣe tí Portable náà ṣe dáa lè pè sákèésì ó tún lóun wọ́n fa pátá àti tiwa sáfẹ́jì ya ẹ mọ̀ pé kí lọ́kọ̀ ojú ọmọ Yorùbá ilé ọ̀kan wà ṣùgbọ́n afẹ́jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀yin ẹlẹ́bọ kò sí ètò lọ́dọ̀ yín wàláhì kò sí ètò lọ́dọ̀ yín tó wá pé ní Islam ni gbogbo ẹ̀ ti lé ètò gẹ́gẹ́ bá ní sọ̀rọ̀ sọ́lá ti lálẹ́ fún wa tí a sì tò tí ó sì ní sí wàhálà kankan àfi tó bá sọ pé ó fẹ́ lò fẹ́nu tí ó fẹ́ tẹ̀lé òfin ẹ̀sìn lókù. Ojú ọmọ Yorùbá ẹ̀yin ẹlẹ́bọ ẹ má gọra yín o ẹ ti lọ bó lórí Dàmí kó yé mọ yẹ̀yẹ́ yín orí yẹ̀yẹ́ yín ni ó ń yẹ̀yẹ́ yín ni o gbogbo wọn ní mọ̀kò lórí Aláàfin Ọ̀yọ́ gbà kan ni wọ́n sì gbà pa Aláàfin Ọ̀yọ́ ìkànnì àwọn ọba tó lágbára spiritually ní ẹ̀ka kan tó lágbára ńlẹ̀ Yorùbá ni sórí ìyàwó ẹ̀ tó fílẹ̀ lọ́wọ́ ẹ̀kẹ́nìkan á máa ọmọ ṣe balabala sí ní kíníbáwọn torí ìdí èyí àwọn adúpẹ́ ẹbí àwa àwọn òfin yẹn sí ẹ̀yẹ́ wa àti yọ̀yàn ṣùgbọ́n tá à ń jí ẹ mọ̀ ni pé Islam létò gbogbo nǹkan ní Islam dá sí. Ó dàbọ̀.